eléjìgbò ló lè jìgbò tèmi tìrẹ ló nílùú eléjìgbò ló lè jìgbò tèmi tìrẹ ló nílùú eléjìgbò ló lè jìgbò tèmi tìrẹ ló nílùú. Gbogbo ọmọkọ ilẹ̀ Yorùbá o, Daddy G.O. Adébóyè wọ́n ṣe bẹbẹ, wọ́n ṣe bí àgbà lótìtọ́ àti lódodo wípé àgbà ni mí. Bẹ́ẹ̀ ni sì wá gbọ́ o, èmi ò ní nǹkan kan against àwọn bàbá wa wọ̀nyí. Bẹ́ẹ̀ ni mi ní nǹkan kan against gbogbo àgbàgbà ilẹ̀ Yorùbá àtọmọ oyún inú àṣẹ ìdí ọmọ ọwọ́ ọmọ ìrìnsẹ̀ ọba ìjòyè politician, mi ò èmi dárò ní nǹkan kan against yín. Kò sí nǹkan tá ẹ ṣe fún mi, ṣùgbọ́n dé bí ilẹ̀ Yorùbá ṣe wá ń rí, bí ayé àwọn ọmọ Yorùbá ṣe wá ń rí, òun lèmi wò wípé ó kù díẹ̀ káàtó ó yẹ kẹ́yìn àgbàgbà ẹ̀kẹ́ bá wa dá sí. Òun lèmi ṣe máa ń tẹ̀yìn mọ́lẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí máa kanra nítorí àwọn ọmọ Yorùbá àti ilẹ̀ Yorùbá ni, kì í ṣe nítorí ara mi. Ẹ ò ṣẹ̀ mí, òun ló fi jẹ́ wípé látọ̀dọ̀ tèmi dára bá a bá ṣe rojọ́ ìkà fún gbogbo àgbáyé wípé wá wo wọ́n tún ti ṣe mistake o, ṣó yẹ kán ṣe lè, ṣó yẹ kán sọ lè, ṣó yẹ kán ṣe báyìí. Tí a bá wá rí tí wọ́n tún wá ṣe dáadáa tó gbé ìgbésẹ̀ tó dáa, èmi dára ó pariwo yín o ìpè gbogbo àgbáyé tó wá gbọ́ o, bàbá wa ètò ti ṣe bẹ́bẹ́, ìyá wa ètò ti ṣe bẹ́bẹ́ o. That is látọ̀dọ̀ ti tèmi dára. Kábíyèsí ọba Gandhi, Daddy G.O. Adébóyè, dádì yín wọ́n ti ṣe kí ni, ẹ ti rí advice tó fi ránṣẹ́ sí yín. Kábíyèsí ọba Gandhi Ọláoyè ọba Gandhi, orúkọ là ń pọba aládé, orúkọ ni mo pè yín o. Ọba Gandhi Ọláoyè ọba Gandhi, Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ni ọba Gandhi Ògbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ ajílété níbi àti kọ́ gbé jẹ̀ka kátó mẹ́kan yangan. Ògbómọ̀ṣọ́ ajílété níbi àti kọ́ gbé jẹ̀ka kátó mẹ́kan yangan. Ògbómọ̀ṣọ́ ni mo rè. Mo kí gbogbo ẹ̀yin àgbààgbà Ògbómọ̀ṣọ́ o, ọmọdé àtàgbà, ọkùnrin obìnrin, gbogbo ẹlẹ́sìn pátápátá, kìrìsìtẹ́nì mùsùlùmí, oníṣẹ̀ṣe gbogbo wa nílùú Ògbómọ̀ṣọ́ àti gbogbo ilẹ̀ Yorùbá. Kò ní bàjẹ́ o, orúkọ tèmi ò yí padà rárá. Yèyé dára kòwé kòkòkò ó lèmi ń jẹ́. Ẹni kí ló ṣẹlẹ̀? Bàbá wa Daddy G.O. Adébóyè, àwọn ni wọ́n gba ọba kábíyèsí ọba Gandhi Ọláoyè Gandhi the Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́. Àwọn ni wọ́n gbà wọ́n nímọ̀ràn wípé eléjìgbò ló lè jìgbò tèmi tìrẹ la nílùú. Kí ló ṣẹlẹ̀ sí àwọn kábíyèsí tí wọ́n kọ́kọ́ ń jẹ, tí wọ́n bá ti ń kọ orin wọn pé eléjìgbò ló lè jìgbò, èmi ni mo lè jìgbò. Bàbá wa Daddy G.O. Adébóyè wọ́n ló ní nǹkan tó máa ń ṣẹlẹ̀ sí àwọn kábíyèsí yẹn, ṣùgbọ́n nígbà tó tó kábíyèsí kan tó tó sáà kan, kábíyèsí kan gbọ́n nínú gbọ́n níta, ó fi ẹ̀ta kéjì òpòkò aláwo lọ, ó wá di eléjìgbò ló lè jìgbò tìrẹ tèmi ló nílùú. Ọ̀rọ̀ yín ò lè yé o, ò ní láti wá fi ti ara ẹgbẹ́ advice yẹn. Kábíyèsí ọba Gandhi, ẹ̀yin náà ẹ mú lò. Bẹ́ẹ̀ ni orúkọ tèmi ò yí padà o, mo kí wa mo kí wa gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́ tí ń gbọ́ mi àbí tẹ́ tí ń wò mí, mo kí gbogbo yín sídìí ìyá, bẹ́ẹ̀ ni mo kí yín sídìí bàbá. Bẹ́ẹ̀ ni orúkọ tèmi ò yí padà rárá. Yèyé dára kòwé kòkòkò ó lèmi jẹ́, wà lọ gbọ́ advice. Àrífín ni ká bá kábíyèsí sọ̀rọ̀ léde ẹlòmíràn. I'm going to ask for the permission of those of you who don't speak Yoruba to give me 5 minutes. I want to address kábíyèsí. Mo fẹ́ tọrọ àyè lọ́wọ́ gbogbo ẹ̀yin yòókù tí ẹ kì í sọ èdè Yorùbá fún bí ìṣẹ́jú 5. Mo fẹ́ bá kábíyèsí sọ̀rọ̀. And it concerns kábíyèsí, so it's none of your business. Kábíyèsí nìkan ni mo sì fẹ́ bá sọ̀rọ̀, kò sí ìtọ́kàn yìí mẹ́. Kábíyèsí ká dípẹ́ lórí o, bàtà á pẹ́ lẹ́sẹ̀. Ẹ̀sìn ọba á jókòó. Amen. Ìrùkẹ̀rẹ̀ ọba á dábẹ́rẹ́. Amen. Ní àwọn ọdún bíi mélòó kan sẹ́yìn, ó ti pẹ́ díẹ̀ kò ń sọ̀rọ̀ ìní o.
ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ìlú kan tá à ń pè ní Èjìgbò. wọ́n kàn déédé rí i pé àwọn ọba wọn àpẹ́ lórí oyè. wọ́n bá ti fi wọ́n jọba ọba ti tó bí ọjọ́ mélòó kan kábíyèsí àtúntò wàjà. eré ni àwàdà ló wá kan ọmọ kékeré kan. ọmọ yìí wá wò pé kí ló ti fẹ́ ṣe báyìí tó ń bá jọba òun lọ nìyẹn tí òun ò bá jọba torí òun nìkan ló kù ní ìlànà tòun a jẹ́ pé ìdí tòun ò tẹ̀ jọba mọ́ ní Èjìgbò nìyẹn ló máa ń lọ sóko lọ́jọ́ yẹn nínú ìbànújẹ́ gidi pé tó ti ó fẹ́ kọlu bàbá àgbàlagbà kan tó ń bọ̀ lórí ọkọ̀ ẹ̀ bàjẹ́. ẹ jọ̀ọ́ bàbá ẹ má bínú o bàbá wa ní ọmọ aládé kí ló dé ó bá ṣàlàyé fún bàbá pé báyìí báyìí ni òun lọ́ba kan òun ò sì fẹ́ kú. bàbá bá ní kò nira tó bá ti dọjọ́ ìwúyè ẹ sọ fáwọn onílù ẹ ká má lu ìlú bá ń ṣe ń lù tẹ́lẹ̀ o kán lù lọ́nà ọ̀tọ̀ báyìí ni kí wọ́n lu ìlú tiwọn. ló bá dọjọ́ ìwúyè ní ọmọ bá jọba dọjọ́ ìwúyè bó ti bọ́ síta láti máa jó yìlù ká àwọn àjẹ́ ìlú yẹn tí wọ́n ń pọ̀ bá jẹ wọ́n tún ti péjọpọ̀ lórí igi ọdán bí táwọn ti máa ń ṣèpàdé wọ́n retí ìlú ní onílù bá fi kọ̀ǹgọ̀ sí ìlú torí bá ṣe ń lù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wípé eléjìgbò ló lè jìgbò èmi nìkan ni mo lè jìgbò eléjìgbò ló lè jìgbò èmi nìkan ni mo lè jìgbò ṣùgbọ́n ń gba àwọn oníṣẹ́ máa lùlù wọ́n bẹ̀rẹ̀ sí lùlù pé eléjìgbò ló lè jìgbò tèmi tìrẹ la lè jìgbò eléjìgbò ló lè jìgbò gbogbo wa la lè jìgbò. àwọn àjẹ́ wá wúra wọn lójú ìlú eléyìí yàtọ̀ ta ló kọ́ ọmọ ìlọ́gbọ́n yìí gbogbo ìgbà tó bá ṣáàjò yìí lùkà máa kọrin mìíràn jù yẹn lọ eléjìgbò ló lè jìgbò tìgbín sílẹ̀ la lè jìgbò eléjìgbò ló lè jìgbò gbogbo wa la lè jìgbò ọmọjọba ó pẹ́ lórí oyè kábíyèsí àbọ̀rọ̀ là ń sọ fọmọlúwàbí. ṣé wọn náà ti wá gbọ́ báyìí eléjìgbò ló lè jìgbò èmi ni mo lè jìgbò ó yàtọ̀ sí eléjìgbò ló lè jìgbò tèmi tìrẹ lánìlú eléjìgbò ló lè jìgbò tìrẹ tèmi lánìlú. ọ̀rọ̀ ńlá bẹ́ẹ̀ ṣe ti wá rí gbogbo àlàyé mi báyìí wípé àgbẹ̀ ò ní tán lórílẹ̀ ẹ wo bí wọ́n ṣe fi Yorùbá sọ gbogbo ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí wọ́n ń jà rìnrìn wọ́n kó gbogbo ẹ̀ sínú ohun tí ò pé ìṣẹ́jú 5 kò sì sí ọmọ ọkọ ilẹ̀ Yorùbá tó máa gbọ́ àlàyé ẹnu Daddy G.O. Adébóyè yẹn tí ò ní máa sínkì gẹ́gẹ́ bí ọmọ ọkọ ilẹ̀ Yorùbá wọ́n ní àbọ̀ ọ̀rọ̀ báyìí là ń sọ fọmọlúàbí kábíyèsí mi tó pòwe wájú yín tó ṣe bí òwe orí mi rèé o wọ́n ní àbọ̀rọ̀ là ń sọ fọmọlúàbí tó bá dénú ẹ̀ adodidi akọ́lé ayọ̀ mansion akọ́ duplex akọ́ face me I slap you akọ́ toilet ayọ̀ shop aṣèwé oríṣiríṣi abẹ̀rẹ̀ sí ní pín ká yẹlẹyẹlẹ. kábíyèsí ọba Gandhi ọ̀rọ̀ rẹ̀ àwọn náà tí wọ́n lè tó bá yín sọ àwọn náà ni wọ́n ti sọ yìí àwọn tó jẹ́ bí bàbá yín father figure yín
wípé eléjìgbò ló lè jìgbò èmi ni mo lè jìgbò ní ìgbà táwọn ọba yẹn ń sọ bẹ́ẹ̀ tó bá ti jẹ eléjìgbò ló lè jìgbò òun ló lè jìgbò àwọn ará bí àwọn big mummy wọ́n á fi ṣùgbọ́n nígbà tó ríyàn advice ẹ̀ ó di eléjìgbò ló lè jìgbò tèmi tìrẹ lánìlú eléjìgbò ló lè jìgbò tìrẹ tèmi lánìlú ó wá pẹ́ lórí ipò bàbá ẹ̀ ó lọ kọrin kése ó fẹ́ wú parí ó fẹ́ rìkì jóbi bẹ́ẹ̀ ni ohun tí mo fẹ́ fún yín nìyẹn ọba Ghandi dádì eléjìgbò ló lè jìgbò tèmi tìrẹ lánìlú nínú ti ẹlẹ́sìn dé yẹn náà ti mùsùlùmí ti ọ̀rọ̀ gbogbo wọn ọbẹ̀ tí ṣífi máàmù gbogbo ẹ̀ eléjìgbò ló lè jìgbò tèmi tìrẹ lánìlú kábíyèsí gbogbo àwọn mùsùlùmí tí wọ́n sì sọ wípé rárá ẹ ṣe tó ẹ ṣe mọ̀ ẹ ṣe àti gbogbo àwọn tó kù kábíyèsí ọba Ghandi eléjìgbò ló lè jìgbò tẹ̀yìn tí àwa lánìlú kó wa mọ́ra mo mọ̀ pé ń kó wa mọ́ra ṣùgbọ́n ẹ lísì sí advice yẹn ọ̀rọ̀ àgbà ni ó sì kí bọ́bọ́ pẹ̀lú ẹni bá mọ̀ tó bá mọ̀rọ̀ gbọ́ tó mọ èdè ìwọ tó bá gbọ́ Yorùbá nínú àtẹnẹ́ta ìwọ ni ọ̀rọ̀ yìí lè yé ẹ̀yin tó sì yé ẹ wá bá mi sọ níbi comment section fún kábíyèsí ohun tí bàbá wa Daddy G.O. Adébóyè tí wọ́n sọ ń bí ẹ̀yin èèyàn ẹ má tún bú bàbá Adébóyè o lórí fídíò yìí wọ́n ṣe dáadáa o bàbá ṣe rojọ́ ìka àwọn èyí tó bá ṣe dáadáa tí ìwà tèmi bá ṣe tá ṣe jọ pariwo ẹ̀ síta kí gbogbo àgbáyé gbọ́ èyí tó bá ṣe dáadáa tá a bá rojọ́ wọn náà síta pé wọ́n ṣe dáa ṣé ó ti báàdì ni kò báàdì ẹ má jẹ́ kó jẹ́ pé ìṣubú wọn nìkan mistake wọn nìkan la máa mú lọ́dọ̀ tèmi a ní mi ní anybody sínú tẹ́ bá ṣe dáadáa wàláì máa fọn rere yín tó bá kù díẹ̀ káàtó máa pariwo kì í ṣe láti bà yín lórúkọ jẹ́ kẹ́ lè mọ̀ pé kíní yẹn ó kù díẹ̀ káàtó kẹ́lòmíì má take over kó má tún lọ kọ́pì ẹ̀ ó lè mí ṣe tó bá wá rí bẹ́ẹ̀ má gbàgbé láti subscribe sórí YouTube channel support my brand bá mi mú fídíò mi mọ̀ bóyá ó dọ́dọ̀ bàbá tẹ́ bá mi share kó dọ́dọ̀ kábíyèsí àbí kò yé wa báyìí ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o ó bọ̀ jẹ́ tíì.